kátó lọ sọ́dọ̀ àfa wa gáúsù shabab a lọ sọ́dọ̀ àfa wa àgbà Sheikh wa Abdulrahman foreign Olanbiwonninu. ẹ dákun má bínú ìṣẹ́jú márùn-ún náà ni wọ́n fún yín. Bàbá wa Bagaya láti odi Ìlọrin. ẹ̀yin ni ẹ máa wíyàn fún wọn o èmi ò pè wọ́n ní pèkúpè o mi ní jẹ́ kéèyàn padà wá sọ̀rọ̀ sí mi ọlọ́run jẹ́ adé lọ́rin dáadáa o. A'udhu billahi minash shaitonir rajim. olùkọ́ àgbà ohun bàbá lẹ́gbẹ̀ẹ́ wọlé. alladhina yamshuna 'ala al-ardi hawna. ẹ̀yin mẹ́ta náà lẹ́ collect. Wa idha khatabahumul jahiluna qalu salama. èmi là bá ń sọ sí létí pé ọwọ́ yín má jẹ́ ó padà sí ìmọ̀ àwọn àna àfa tí yóò wá sọ̀rọ̀ tẹ̀lé àwọn kí lè fẹ́ fi bú mi kí lè fẹ́ sọ á tún túnra mú nígbà tí wọ́n pe ẹ̀yin mẹ́ta ní MC tí ẹ̀yin méjì wá iṣẹ́ tí kan jókòó ètò tó wá agbára ló jókòó kí ló wá agbára wá ṣe á ń pè ọ̀gán ètò tó wá ṣáájú náà ní kẹ́nìkan wọ́n fọ̀ ọ́ nájú ìwọ tó ti fi rẹ̀ nájú àtúntò àbídàgbà tí wọ́n bù ọ́ wọ́n ló sì ní àmọ́ ó ti sùn ọ́ ọmọ wọ̀ mọ́ ẹ̀rí ti múra wedding náà wọ́n fi wọ́n sídìí owó ẹni fi ọ́ sídìí owó àti dáràn ọlọ́njọ́ owó pé wọ́n tó nírànwó wájú seminary wedding kan lẹ fẹ́ lọ ní 24 gbogbo ẹ̀yin jàmọ́ tẹ́ fẹ́ lọ bẹ̀ seminar lẹ̀ ń lọ Allahumma salli ala nuril anwar Amin. wa sirril asrar wa tiryakil aghyar wa miftahi babil yasar Sayyidina Muhammad al-Mukhtar sallallahu alayhi wa sallam. Abado ni a máa ka Kùránì dáadáa àṣewọ̀gẹ̀ ha Kùránì àṣewọ̀gẹ̀ ha wọ́n ní ká máa ha ká máa ṣe tìláwà dáadáa àṣewọ̀gẹ̀ ò ṣe mọ́ wàhálà alihil atahar Amin. mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀ wa ashabihil akhayar adada ni'amillahi wa afdali. Amin. ní dúró mi ìṣẹ́jú márùn-ún ni wọ́n fún mi. ìṣẹ́jú márùn-ún péré. mo kí bàbá wa àgbà ootiri fún gbogbo Ọ̀ṣun state. ẹ bá ń ṣe ṣéhù yẹn dáadáa. ṣéhù. ẹ bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣéhù. ẹ bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣéhù. wallahu ya'simuka minan nas. ọlọ́run kó má jẹ́ kí tiyín ó bàjẹ́ láéláé. àmín. gbogbo àlùfáà wa tí wọ́n ń bẹ lára yín lẹ́gbẹ̀ẹ́ yín ni mo kí. mo wá kí alájà ní hafiful khalki gawthu shabab alájà ní ọlọ́run alukurani ni wa rabbuka yakhluqu man yasha'u wa yakhtharu. ma kana lahumul khiyara. bẹ́ẹ̀ni. subhanallahi wa ta'ala amma yushrikun. mo ti padà sílé ìsìláwù díìnì mo lò báyìí. wa rabbuka. ó lè tún dọ̀la kí n tún padà ságége kò káàbù ẹ o. yakhluqu ma yasha'u wa yakhtar. ẹni tí ó lálẹ́ tí ó sì láàyè nínú ayé tá a wà nínú ẹ̀yìn kò sí kankan náà bàbá yẹn tó ya àsọtọ̀tọ̀ nù wọn. bàbá lágége àáfàá wa ni wọn. bàbá wa Kamaluddin al-Adabi àáfàá wa ni wọn. bàbá wa àgbà ní Madu àáfàá wa ni wọn. bàbá lágbàjì àáfàá wa ni wọn. tó fi wá dórí ìpìlẹ̀ èmi tí mo dúró yìí bàbá olùkọ́ àgbáyé ohun wọn gángan ni mo ń lò yẹn wa rabbuka kí ló yìí. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. ma kana lahumul khiyara. ma kana lahumul khiyara. ó sọ orí rẹ̀ tí ó pọ̀. subhanallahi wa ta'ala amma yushrikun. gbogbo tọ́lọ̀ ń dásáyé yìí ẹnìkan ò lè sọ fún wa pé bóun ṣe fẹ́ kọ́lọ́hún ó dá òun rèé. gáúsù kódà tó bá yẹ pé ìyàtọ̀ náà ń jọ jókòó pé mo ṣe fẹ́ kó ṣe fún mi rèé ẹ̀yin kan lè má sọ fún kó tó báyìí. mo sọ fẹ́ nìkan jó ni mo ní mò ń wá ẹni olówó tí ó bá mi ṣàwàdà tí ó ṣe rékéré tí ó fún mi ń ṣẹ̀kì ẹ̀ tí ó wà sáyẹ̀nsì tí ó wà ní write any amount kò tún lówó mọ́ nìyẹn torí gbogbo ń tó ní àti tí ò ní ní kọ́ bẹ́ẹ̀. ṣé kíkà gbé máìkì lẹ́nu jámọ̀ tó bá ti pé o agbádá ń jọ tàmírù
wàrọ̀ búkà kìlómítà báyìí. Yakhluqu ma yasha'u wa yakhtar. ẹlòmíì tẹ́rì tó kò ságbálá lóde wọ́n bọ́ sí lọ́rùn ni wọ́n bọ́ sí ni mo ní o ti rí ọ̀pá mẹ́wàá tuntun lásìkò yìí. ẹ̀rí pé màtíríàsì làwọn èèyàn ń wọ̀jù ni gíní ti wọ̀n bó lo wíńtì ẹ̀ báyìí. Wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. ẹnìkan ní kílésì mi wà gbálá ẹjọ́ mẹ́ta yìí mo ní òrí pé àwọn màtíríàsì mo rán gan kó balẹ̀ up and down ní ọwọ́ tó sí iṣẹ́ ló ra aṣọ àwìn náà máa drag mi lọ́nà láì rárá o dédé tí mo màtíríàsì náà da àṣejù ní gíní. Makana. lahumul khiyaratu. Lahumul khiyara. Subhanallahi wa ta'ala amma yushrikun. bí gáúsù ṣe rí yìí bó ṣe wọn Ọlọ́run tó dá yín ló ṣe ṣe yín mo ti sọ̀rọ̀ pọ̀ jọ bẹ́ẹ̀ dé yín tó lọ ọ̀rọ̀ tó kù nù mí gan nípa yín part 1 nìyẹn nǹkan míì tí mo tún fẹ́ mú nípa yín tí mo fẹ́ káwọn èèyàn ó mọ̀ ó tún kù gbogbo ẹni tẹ́ mo ti sọ̀rọ̀ ẹjọ́ yẹn náà mo tún padà bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ mọ́ fílẹ̀ ń ta ìtù pé dandan ni àwọn kan tó ní lára yín dandan ni kọ́ sàṣẹ fún yín dandan kọ́ òun kọ́ ló dẹ́ wálé ayé tó bá la gbà náà ni àbá òsì fẹ́ kí n dọ́dọ̀ rẹ mo sì ní ti yín bíi márùn-ún lẹ̀ àbá àwọn àmírù àti ìyàmọ́lé tẹ bá rí tí wọ́n kàǹkó aṣọ ní kọ́kọ́ ni wọ́n fi ń kàǹkó fìlà ní kọ́kọ́ ni wọ́n fi ń kàǹkó kódà ọjọ́ wedding jàmọ́lé ẹnu àwọn méjì jọ rùn ni wọ́n sì fọnu àmọ́lé ajílè pé wọn àkálà ṣe yín akọ́ tó bọ́ sí ojú àgbo ẹ̀túnjọ kàǹkó máa tó dọ̀ ọjọ́ wedding yín òfò ti ṣe yín. Yakhluqu. ẹ̀yin méjèèjì ọjọ́ wedding àmírù ẹnu wọn ò jọ rùn ni àmọ́jọ́ ti jàmọ́lé ẹnu wọn jọ rùn ni torí mo súnmọ́ wọn dáadáa mo ní ó dọ̀ yìí ní agbára bíbí tùràrí àlèmísíkì àwọn wèrè. Yakhluqu ma yasha'u wa yakhtar. ẹsẹ̀ tí wàá kàtàkẹ́ mọ́ wọ sándà kan káàkiri sándà yìí wàá dàgbà tẹ́ ẹ bá wọ láyé lọ́ọ̀ sẹ́sẹ̀ àfáyé sì tọ́nà wọ́rọ̀ tó sì jókòó jẹ́jẹ́ gbogbo àfáà tó ń bẹ lórí tébù yẹn náà wọ fìlà ìkan ò wọ fìlà nù wọn. Wa rabbuka. ọ̀sà tẹ orí bíi fáwẹ́lì. Yakhluqu ma yasha'u wa yakhtar. àìfúlàní ẹni tá à ń bá wí tó ń béèrè lóhùn yẹn pé ta là ń bá wí ọmọ bọ̀ náà ni. Ma kana lahumul khiyara. ẹ̀rọ wa sùnjọ lẹ́yìn ẹ̀ mọ̀ pé wèrè ń jẹ. Subhanallahi wa ta'ala amma yushrikun. mo fi àyà yẹn náà kí bàbá wa àgbà ìjọba jálàbí àjà alifulani téèyàn bá ti rí yín mo tẹ̀lé báwọn èèyàn pé gbogbo àwọn tó ń pariwo yẹn àwọn tó ń pààyàn fúlàní ni wọ́n fúlàní kọ́ ni àwọn tí wọ́n ń pààyàn torí pé àti rẹ́ni tó yẹ pé kì í ṣe mùsùlùmí gan tó dìdí lọ sí mísírọ̀ lọ kọ́ lúgà pé àwọn kan ń pààyàn wọ́n ń dúnbùyàn wọ́n máa ń ṣe alihamudulilayi wọ́n ń ṣe ń tá mùsùlùmí máa ń ṣe tá a bá fẹ́ du ẹran wọ́n ń ṣe bisimilayi aláà àgbárúkọ tó du èèyàn kò túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n. so àwọn èèyàn ń dìídì lọ sí jamia ní Saudi tí wọ́n lọ ń kọ́ èdè tí wọ́n sì ń kọ́ ẹ̀sìn wa torí wọ́n fẹ́ takò wá. mo máa ń tẹnu mọ́ báwọn èèyàn pé gbogbo ẹni tó rí tí ń ṣe tiẹ̀ náà kọ́ ní í ṣe tiẹ̀ ọ̀tá rẹ̀ lè máa ṣe tiẹ̀ torí pé ó fẹ́ rí ọmú. pẹ́nìkan fọ́ fún ẹ ẹnìkan pariwo ìwọ nìkan ni ẹnìkan ròyìn pé àlùfáàní àwọn nìyẹn pẹ́nìkan ròyìn pé wọ́n ni ẹ̀kíní kan ni wàláhì bàbá lè kún torí yín ó lè fẹ́ kún torí ẹ lásìkò yẹn torí kó lè bá rí ọpa ni. so àwọn tí wọ́n ń pààyàn yẹn ẹ̀yin máa táàgì wọn máwọn fúlàní mọ́ ẹ̀yin máa táàgì wọn máwọn mùsùlùmí mọ́ ẹ má táàgì wọn máwọn haúsá mọ́. akutu láwọn haúsá náà tí wọ́n pariwo Jehovah nísìn haúsá ní Ìlọrin chọ́ọ̀chì haúsá wà ń bẹ̀ lọ́dọ̀ wa. sọ pé èèyàn jẹ́ ẹlẹ́sìn kan àbẹ́yàn jẹ́ ẹ̀yà kan kò túmọ̀ sí pé òun gangan ní ń ba nǹkan yẹn jẹ́. wọ́n láwọn mùsùlùmí pa kìrìsìtẹ́nì sáàrí kìrìsìtẹ́nì náà ti ń fi àwọn ọmọ ìjọ rẹ̀ sowó ni ní pásítọ̀. ẹni bá ṣe tí ò dá ni ẹjẹ́ á bú ẹ má jà á kó gbogbo tí ò bá yẹ papọ̀ mọ́. àfáà tí ò bá dá ni ẹ sọ̀rọ̀ sí èwo ni olórí burúkú gbogbo àwọn àfáà kò fẹ́ dá fún dádì ẹni. àfáà tó bá ti ṣẹ̀yìn ni ẹ bú àfáà tó bá kọjá àlá rẹ̀ ni ẹ ya ní ìyakuya. mo wá kí alifulani alájọ́ngalaji wọn tó ń bẹ ní ìkàlẹ̀ ni mo kí àwùwà mọ́nsà ọlọ́run kò járe pẹ́ sọ́jà tẹ́ rí títẹ̀lé gáúsù òun gán ti dàáfà
gbogbo ẹ̀ tí gáàsù bá ti pè sóde rẹ̀ tí gáàsù yìí tí sọ́jà yìí bá rí ọ̀fin kò sí kó sàásìkò kò sí tí ó mu tóró ti dàáfà ní tí wọ́n ní ó máa ṣe ní ó ṣe nígbà tó di jọ́ kínní tí ń sọ pé ìsókè mo ní ìsókè ọ̀fẹ́ bá sọ́jà ságídí tó bá ti fún ọ ní fọ́tí kan every case na settlement. wọ́n padà ẹ̀ bẹ̀rẹ̀ ayé náà ni ìwọ́n tó bá wa mọ́tò lẹ́sìpẹ́sì tó rí pé wèrè kan tó ní gbà ó tètè yà fún yóò gbà ó ló sọ tó bá gbà ọ tán kò lówó tí yóò fún ọ tó fi kun mọ́tò yóò bẹ̀bẹ̀ náà ni mo wá kí abúlé ọlọ́run wọlé alibarika ní Muhammad sallallahu alayhi wa sallam. mọ̀jẹ̀ fọlá pìtàn láéláé àmín. ó ti dáa fún orí kò dáa fún mọ́ mọ́jọ jẹ́ tìyín láéláé àmín. ọlá nàbì níwájú elubọ́dà ó yẹ ẹ jẹ́ ká ẹ sì jókòó náà ní ti gbélé ókè wá fún mi ní ìṣára ni ẹ jẹ́ ká yan nàbì ó yá olùbọ́. ọ̀yà ẹ sáré pẹ́ǹdì ẹ̀ náà ká sáré bọ́ síbẹ̀ so ìṣẹ́jú márùn-ún ti pé náà nìyẹn kí ọ̀rọ̀ ọmọ tá a fẹ́ sọ gáúsù ó sọ àbá Fúlàní ó sọ abúlẹ̀ nìyẹn ọlọ́mọdé ò tán lọ́wọ́ yín láyé àmín. gáúsù ó máa yanjú àti àfáwà gbà ìjọba jálàbí ó máa yanjú ẹ̀ mo sọ̀rọ̀ kan lánàá ní prógámù kan tá a lọ ń pa ọ̀rọ̀ ó sì ọ̀rọ̀ màálù ànábì tí ń lọ so mo sì tún lọ́rọ̀ lórí ẹ̀ o àmọ́ ọ̀rọ̀ wà lórí àmọ́ kò tí ì yá wàláì kò tí ì yá tí àwọn afárá bá ti ń sọ̀rọ̀ kan tí àwọn ìjọba jálàbí àwọn amírù sábà àwọn gáúdù gbọ́ bá ti ń sọ̀rọ̀ táwọn kan ń jáde pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ tá a bá fẹ́ fojú pé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ wò ẹjá wo nǹkan míì tó tún padà sọ́mọ́ pé kò rí bẹ́ẹ̀ mọ́ o nínú ọ̀rọ̀ tó padà sọ́mọ́ pé kò rí bẹ́ẹ̀ mọ́ níjọ́ tá a bá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ànábì pé tànábì bá ń rìn àpá ẹsẹ̀ wa ti máa hàn lórí yẹ̀pẹ̀ tànábì hàn wọ́n padà tó pèlè rọ fún wa tá a bá ti bá ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ànábì pé tànábì bá ń rìn lọ kì í wẹ̀yìn wò kó tó mọ tí ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn níjọ́ tẹ́ ẹ bá ti máa tako àwọn ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ ti máa jáde pé ó lè rí bẹ́ẹ̀ wọ́n padà bọ́ sọ fún àwọn nǹkan kan ò rí bẹ́ẹ̀ mọ́ ìbáwọn nǹkan ti jáde wọn láti nẹ́bí jí pátá ẹni ẹ̀kan ò jáde lórí ẹ o everybody ń wò ní o bàbá gáúsù wọ́n ní ànábì wọ́n ní Aisha wọ́n ní ànábì rẹ́pù Aisha ni lọ́nláìn wọ́n ní ànábì rẹ́pù Aisha ni àwọn gáúsù àwọn àfáà tójú wọn tó tíra jáde ńgbà náà pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá sọ bó ṣe rí fún wa gangan àfáà kan wá ní tẹ́yẹ̀ bá sọ fún màálù pa ànábì ti kú pé màálù yẹn yóò yàrí wàláì bẹ́ẹ̀ náà lórí kí lójú ó rí bẹ́ẹ̀ ni pé màálù ò gbọ́ yóò bá àwọn tí wọ́n wà ní jámíà èmi ìsàlẹ̀ wílé mi ń gbé kiri báyìí ṣùgbọ́n àwọn gáúsù tí wọ́n wà ní jámíà àtọ́jẹ́jà mi wọ́n já mọ̀ pé nínú kọ́ọ̀sì kan bẹ tó ṣe gbé wọ kọ́ọ̀sì wọn ilmu lisaniyat àwọn ẹranko tí ń rìn lórí ilẹ̀ wọ́n ní language wọ́n ní èdè tiwọn àwọn tí ń fò lókè wọ́n lédè tiwọn ṣé màálù wa gbọ́ anabi Muhammad don die ni tó gbọ́ broken ni kò gbọ́ náà ó dà táwa wá rẹ̀ ń tó wá ní òun gbọ́ èdè tí màálù ń gbọ́ ó dà màálù tó bá wá sọ fún pé anabi Muhammad ti kú tó ṣe nǹkan kan fún ọ pẹ̀lú èdè wọn tí wọ́n gbọ́ gangan pẹ̀lú èdè wọn tí wọ́n gbọ́ ó dín ń bẹ nínú màálù sọ́tàn ó dín wà nínú màálù sọ́tàn tó ká wá jẹ́ pé o tún wá lọ́dọ̀ màálù kan tí wọ́n confirm ẹ̀ fún ẹ pé màálù yẹn kì í so di tó o dẹ̀ gbọ́ èdè tí àwọn màálù ń sọ lóòótọ́ tó wá lọ pé àná Muhammad ti kú tí ó dẹ̀ ṣe nǹkan kan fún ẹ ó dà kèfèrí ní màálù yẹn ó dà kì í ṣe mùsùlùmí kì í dẹ̀ ṣe múmìnì ó di mélòó ó di méjì ó di méjì èyí tí wàá fi parí ẹ̀tàn yányán èyí tí ń parí ẹ̀tàn yányán ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko táwa ń jẹ lásìkò wa yìí èèyàn ni wọ́n tẹ́lẹ̀ sìnà pọ̀ fẹ́ lómi lọ́bi sọ́dẹ̀ ẹran ẹlòmíì olórí burúkú nígbà tó wà léèyàn nígbà tó kú tán ìbàjẹ́ tó ṣe láyé pọ̀ ni wọ́n fi padà sọ di ẹranko tó bá wá sọ fún rúùmù ẹni bẹ́ẹ̀ tó ẹ pé èèyàn ní tẹ́lẹ̀ tó dẹ̀ ti mọ̀ kó tó kú kó tó di pé ó di ẹranko pé ànábì ti kú tó wá sọ sí létí pé àná Muhammad ti kú pẹ̀lú èdè wọn tí wọ́n mọ̀ ń gbọ́ kì í dẹ̀ ṣadití kì í dẹ̀ ṣe kèfèrí tí ó dẹ̀ react sí ẹ ó ti mọ̀ tẹ́lẹ̀ ní subhana rabbika. lábẹ́lẹ̀ ìzáàtì àmọ́ yasifun ṣé mo ti yanjú ẹ ọ̀rọ̀ tún kú o màá tún jáde o mo ti sọ tàlẹ́ mo sọ tọ̀ ní èmi tún kú o
ó ti yé oya yàwí ìyáàlì mọ̀sáyà mubaliga tahaya sọ́ọ̀lì àlá lórí ọ̀rọ̀ ànábì èmi ò bá kọ́ lọ bẹ́ẹ̀ gáúsù ó tó bá wọ̀nyẹn pé Allahu yarhamu abudan arafa qadirahu ọlọ́run ó kẹrù tó bá mọ déédéé bó ṣe mọ èmi kì í bá yín jà sí kéwú ó ní ní kí n gba máìkì ń sọ ìnà alhamdulilayi ní í sọ òun ló sábà ti ń darí ètò ìgbà àwọn èèyàn sọ àwa tá a dẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wá gbọ́n jù wá lọ ìní báyìí náà ibi tí mo mọ̀ dé ní ìrọ̀rà náà déédéé tí mo dẹ̀ fẹ́ fi jíjẹ́ báyìí tí mi kú ń bẹ lára mi mo tún wá ń wá sí lánàá yìí mo tẹ̀sọ́ fún dọ́kítọ̀ ìmọ̀dára kó wọ́n bá mi ya tíra kan ránṣẹ́ ni mo ti ń wá báyìí ibi tí n bá tọ̀ dé tí ò bá yé mi mọ́ yín sì ìyá sáwọn tó ní wọ́n bá pé àfáà mi ń bẹ láyé bàbá wà sí ń bẹ láyé dádì mi ń bẹ láyé àkọ́kọ́ àfáà mi nù dòní mo máa ń ya kùránì sí wọn pé àǹkùlà kíní yóò kò yé mi dáadáa wallahi èmi sì ń kẹ́kọ̀ọ́ dòní ibi tí mo ti wá lọ ní pé déédéé ibi tí kéwù èèyàn bá mọ ni kó rọra náà má nà kéwù rẹ kọjá mi tó mọ fi hù bí yé mi ì ní báyìí jà sí nǹkan kan ìlówó ìsì mọ̀gùn ìsì láṣìírí àwọn fúlàní wọn kalẹ̀ yìí àmọ́ ká sọ̀rọ̀ yìí ká sì rórí dáadáa pẹ̀lú wọn bá dáa mọ̀ àtànẹ́bì àmì ní dákẹ́ tó bá jọ̀rọ̀ ànẹ́bì ní dákẹ́ o. ìbẹ́ nìkan jáde ń gba ọ̀rọ̀ ṣéwù àkọsọ́rọ̀ ń bẹ̀ sẹ́límù àlàtàánà tànà líbi òbí tán àmúnà Muqoiba sọ́ọ̀lì àlàlì mẹ́sàn-án. mo sọ fẹ́ nìkan jọ ní gáúsù mo ní gbogbo ohun tí èèyàn bá fi yan ànábì láyé tó bá ti pè lọ́lọ́run tó pa ànábì lọ́mọ ọlọ́run tó dẹ̀ pé nígbàkejì ọlọ́run wàdà ànábì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. àmọ́ nǹkan tó wà ń bi ọ̀rọ̀ ni pé tó bá ẹ mọ̀ bí ọmọ kí ó mi mọ̀ pé. gáúsù àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ànábì yìí ó dá mi lójú ju kú lọ. tẹ́ẹ̀ bá wá yan ànábì débi kan ànábì nìkan àlùfáàní ànábì nìkan ló yìn lẹ́nìkan ò ní sọ pé ó yìn débi pé òun èètì ẹ̀ àmọ́ ò lè mọ̀ pé àfáà tiẹ̀ ní àfáà gbogbo ayé táwọn kan dìde pé àfáà rẹ̀ sábà tèmi. gbogbo tábà máa ń sọ nípa àwọn àfáà wa ẹja máa ṣe níwọ̀ntúnwọ̀nsí nítorí pé kò sí tó bá fi yan àfáà rẹ̀ láyé àwọn kan ó takò. manja abili kufani tefuzi bi ala khairi tanjumina nira wisi Muhammadu ni mukhtari amuru minani gafari ma fi min nuqsani ma fi ayuhari manja abili islami wali amuni wa salami lọ́wọ́ fún lélẹ̀ wọn sá kéde rọ̀yìn jamali ó ní wá ṣàlànà zurufa sáwàlànà sòfófà alámànà lè àfàfà wàlẹ̀ kàìrọ̀ fi àbá ẹ máa lo pẹ́fù ẹ̀ ń gbá o. akí àfa wa òní àṣà náà alágbà kan Abdulrahman fáwọn gbá lẹ́nu ẹ̀. ọmọ bàbá ní wo. ìwọ́nu ọlọ́run. al-islahi. dídá. ọlọ́run dákun má jẹ́ kó bàjẹ́. amina. agbára orin kò ní bàjẹ́. adẹ́rìn pòṣónú nìyí. bẹ́ẹ̀ni. bínú yẹn bá ń bàjẹ́ bẹ́ẹ̀ bá gba máìkì bí nǹkan mi ò bá sí fún tẹ́lẹ̀ inú ẹ̀ ó dùn. bẹ́ẹ̀ni. ọba tó ṣe é ní fọ́tò ìdùnnú. ẹnìkan lè mi kúrú. àbúrò wá gbàdúrà. ẹnìkan ni mo kúrú. bàbá ìmáàmù wàhálà ẹ rí i pé fọ́ọ̀rìn sọ̀rọ̀ dáadáa.